Ẹ káàbọ̀ padà sórí ìkànnì wa tí yàrá ìkàwé lórí afẹ́fẹ́ pẹ̀lú olùkọ́ àti akẹ́kọ̀ọ́ lórí afẹ́fẹ́. Nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tó kọjá lórí afẹ́fẹ́ a sọ̀rọ̀ nípa òǹkà títí dé orí igba. A sọ nínú ìdánilẹ́kọ̀ọ́ pé a ó tún mú òǹkà tẹ̀síwájú. Torí ẹ̀ náà la ṣe padà sí yàrá ìkàwé ní àkókò tí a wà yìí. Akẹ́kọ̀ọ́, ẹ káàbọ̀ sórí afẹ́fẹ́. Àtúnyẹ̀wò ẹ̀kọ́ ní ráńpẹ́ nípa ìdánilẹ́kọ̀ọ́ wa tí ó kọjá. A sọ̀rọ̀ nípa òǹkà àádọ́ àti ọgọ́. Òǹkà àádọ́ àti ọgọ́. Àádọ́ta títí dórí ọgọ́wàá tí í ṣe igba. Lónìí a fẹ́ tẹ̀síwájú láti igba sí àwọn òǹkà mìíràn. Kí ni Yorùbá ti ń pe 80 pẹ̀lú òǹkà ọgọ́? Akẹ́kọ̀ọ́, ìbéèrè. Ọgọ́rin. Kí ni Yorùbá ti ń pe 110? Mẹ́fà. Ọgọ́fà. Àádọ́fà. Yes. Àádọ́fà. Ó dára. Àádọ́fà. Ẹ̀yin náà ẹ má gbàgbé. Ọgọ́fà. Àádọ́fà. Ogóje. Àádóje. Don't forget, it's always the àádọ́ is -10 of the ọgọ́. Yes. Lónìí a fẹ́ tẹ̀síwájú. Mo sọ nínú ìkan lára àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa wípé àwọn nọ́mbà 20 tó tún ní orúkọ mìíràn tó ń jẹ́ okòó ṣe pàtàkì. A ó ṣe àmúlò àwọn nọ́mbà àwọn ìsọdipúpọ̀ 20 yìí lónìí. 20, ogójì, ọgọ́ta àti ọgọ́rin. Nọ́mbà mẹ́rẹ̀ẹ̀rin yìí ó ṣe pàtàkì púpọ̀ nínú àwọn òǹkà tí ó lé nínú òǹkà Yorùbá. Okòó ní 20. Ogójì a mú òjì ara ẹ̀. Ọgọ́ta a mú ọ̀ta. Ọgọ́rin a mú ọ̀rì. Fún àpẹẹrẹ, gbogbo àwọn nọ́mbà tó bá ti ní àwọn nọ́mbà yẹn lórí òun ni a fi ń pè wọ́n. A bá sọ pé 220. 20 yẹn la mú okòó, àwọn àpèlé igba. So 220 will now be Okoolenigba. 240 will be Ojilenigba. 260 will be Otalenigba. 280 will be Orin. That is ọgọ́rinlénígba. Bí àwọn òǹkà yẹn ṣe lọ ni. Àwọn ẹran tí a sọ nípa ó lé àti ó dín tẹ́lẹ̀. Àwa máa ṣe àròpọ̀ àti ìyọkúrò ní àwọn nọ́mbà tó kù. Fún àpẹẹrẹ, tí mo bá fẹ́ sọ òǹkà 223, ó máa jẹ́ okòólénígba ó lé mẹ́ta. Ó máa lé lọ ní okòólénígba ó lé méje, 227. Okòólénígba ó lé mẹ́sàn-án, 229. Ṣùgbọ́n ìyọkúrò àti àròpọ̀ yẹn ó mú ọgbọ́n lọ́wọ́. Fún àpẹẹrẹ 230, kí ni orúkọ tí a máa pe 230? Ó máa jẹ́ òjìlénígba ó dín mẹ́wàá, 240 - 10, or okòólénígba ó ṣe kí ni o? Ó lé mẹ́wàá. So àwọn nọ́mbà tó wà láàrin yẹn ó wà very very technical. Ṣùgbọ́n nǹkan tí a lè mọ̀ ni 220, 240, a ní 230 láàrin. We can either say 220 + 10 or 240 - 10. Ṣé ó yé wa báyìí? A ní 240 and 260, Ojilenigba àti Otalenigba. 50 tó wà láàrin yẹn, we can either say 240 + 10 or 260
minus 10. Are we getting it? 260 and 280. There's 270 in between. We can either say 260 plus 10 or 280 minus 10. Then the next number ní 300. 300 ní orúkọ mìíràn pátápátá. A ó ṣe ìdárayá àti ìtàkùrọ̀sọ díẹ̀ pẹ̀lú akẹ́kọ̀ọ́ báyìí láàrin igba sí ọ̀ọ́dúnrún. 300 is what? Ọ̀ọ́dúnrún. 300 is ọ̀ọ́dúnrún. A fẹ́ ṣe ìdárayá díẹ̀ báyìí láti igba sí 300 ọ̀ọ́dúnrún. Igba is 200 is igba. 210 will be what? Akẹ́kọ̀ọ́. Okoolenigba dín mẹ́wàá. Excellent. Okoolenigba ó dín mẹ́wàá. Ẹlòmíì lè sọ wípé igba lé ní kíni o? Lé ní mẹ́wàá. Mẹ́wàá. Àwọn nọ́mbà yẹn a lè sọ pé ó dín tàbí ó lé. Igba lé ní mẹ́wàá or mẹ́wàá lé nígba tàbí okoolenigba ó dín mẹ́wàá. Nígbà tí 220 jẹ́ kíni o? Okoolenigba. 230 máa wá jẹ́ Okoolenigba ó lé ní mẹ́wàá. Ó lé mẹ́wàá. Ojilenigba ó dín mẹ́wàá. Very good. Bó ṣe lọ nìyẹn. Okay, ká tẹ̀síwájú. 250 máa wá jẹ́ Otalenigba ó dín mẹ́wàá tàbí Ojilenigba lé mẹ́wàá. Wow. 270 máa wá jẹ́ Orinlenigba good. ó dín mẹ́wàá. Mẹ́wàá. Ó tún lè jẹ́ Otalenigba lé mẹ́wàá. Ó lé mẹ́wàá. Bí ó ṣe lọ nìyẹn títí dé orí ọ̀ọ́dúnrún 300. Orinlenigba ó lé mẹ́wàá 290. A dẹ̀ tún lè sọ wípé ọ̀ọ́dúnrún ó dín ní kíni o? Mẹ́wàá. Ó dín ní mẹ́wàá. So all the numbers in between now we can now be saying lé or ó dín, ó lé tàbí ó dín. Fún àpẹẹrẹ bóyá a fẹ́ sọ 235 ó máa jẹ́ Ojilenigba ó dín márùn because it's closer to 40. Are you seeing it now? And because the tendency sometimes can be like, okay, it can be Okoolenigba ó lé mẹ́ẹ̀ẹ́dógún. Why that is correct is a long process. 240 is closer, so you can say Ojilenigba ó dín márùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìyẹn dé orí ọ̀ọ́dúnrún. Yeah. The same principle applies for all the numbers from 200 even to 1000 and above. The same, this Oji, Oko, Oji, Ota, and Orin. It applies for all the numbers. When you get to 320, 340, 360, 380. The same principle. Okooleloodunrun, Ojileloodunrun, Otaleloodunrun, Orinleloodunrun. And then we get to 400. 400 is Irinwo. Irinwo. When you get to 400 Irinwo, then the same principle still applies. 420 is Okoolenigba. 460 is Otalenigba. 480 is Orinlenigba. And then we come to 500. That is where we are coming. We are starting our real discussion today. 500 is Eedegbeta. Eedegbeta. I will say the Irinwo from Irinwo again. Irinwo is 400. 420 is Okoolenigba. 440 is Ojilenigba. 460 is Otalenigba. That is 60. 480 is Orinlenigba. And then 500 is Eedegbeta. That is where we are going. Eedegbeta. Mo sọ fún wa nígbà tí a ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá pé igba ó náà ṣe pàtàkì nínú òǹkà Yorùbá. Igba ṣe pàtàkì.
because we'll be talking about multiples of 200 also. Here we are. Now, Eedegbeta means Egbeta minus 100. So the Igba that I said under the Ogowa is Igba. The Igba now, I think it's easier to say Egbeta than to say Igbata. Àbí akẹ́kọ̀ọ́, báwo ni? Ẹ̀yà ìtàkùrọ̀sọ. Èwo ni ó rọrùn láti sọ Egbeta àbí Igbata? Èwo ni ó rọrùn jù? Sílẹ̀ tún rọrùn. Mo kò torí pé bóyá ti ń pe lẹ́gbẹ̀ẹ́ báyìí sí ló ṣe máa rárá. Tó bá ṣe pé Ìgbàta náà pé a máa sọ bẹ́ẹ̀. Orí yẹn sọ, akẹ́kọ̀ọ́ ẹ̀rí yẹn sọ gidi gan ni. Òótọ́ ni, ṣùgbọ́n èmi wò wípé fún ìrọ̀rùn Egbeta yẹn ó rọrùn láti pè ju Ìgbàta lọ. Wọ́n máa ń pè bẹ́ẹ̀ lóòótọ́ láti bẹ̀rẹ̀. Mo náà lá máa pè. Ṣùgbọ́n èmi rò pé Egbeta yẹn ó rọrùn láti pè. Egbe yẹn now is 200. So let's establish that from the beginning now. Egbe is what? 200. And ta is from meta. So it means 200 times 3. Now the Ede, akẹ́kọ̀ọ́ ẹ rántí, the same principle that holds for Ado. Ado is what? -10. -10. Now Ede is also -100. So Ado is -10, Ede is -100. So when you say Eedegbeta, so that is Egbeta minus 100. So that's how it goes. And then we go to other multiples of 200 like that. And we come to the numbering again. Now 500 is Eedegbeta. Then the next one will be Egbeta. Egbeta is what? 200 times 3. That is 600. 200 times 3, that is 600. And the same principle still holds for the 20, 40, 60, and 80. In all the number is the same principle. Okoole, Ojile, Otale, Orinle, títí tá máa fi dé gbogbo nọ́mbà tí a bá fẹ́ sọ nípa ẹ̀. Kí a tó tẹ̀síwájú akẹ́kọ̀ọ́, ṣé ìbéèrè wa? Bẹ́ẹ̀ ó ń yé wa. Ó ń yé wa. Díẹ̀díẹ̀. Ó ń yé wa. Ìyẹn dà bẹ́ẹ̀. Kí a tó parí ní ìdánilẹ́kọ̀ọ́ tòní, a ó ṣe àkàtúnkà láti Igba títí dé Egbeta. A ó ṣe àmúlò okòó, òjì, ọ̀tà àti ọ̀rìn principle. Now let's start. Igba 200. 222 is what? Okoolenigba. 240 is Ojilenigba. 260 is Otalenigba. 280 Orinlenigba. 300 Odunrun. Yes. 320 Okooleloodunrun. Good. 340 Ojileloodunrun. 360 Otaleloodunrun. 380 Orinleloodunrun. 400 Irinwo. 420 Okoolenigba. 440 Ojilenigba. 460 Otalenigba. 480 Orinlenigba. 500 500 Eedegbeta. Eedegbeta. Ṣé ìtúpalẹ̀ Eedegbeta? Eedegbeta ó jẹ́ 600 minus 100. Ìyẹn ló jẹ́ 500. 600 minus 100, that is igba lọ́nà mẹ́ta minus ó dín ọgọ́rùn-ún. Igba lọ́nà mẹ́ta ó dín ọgọ́rùn-ún. Mo gbóṣùbà káre fún akẹ́kọ̀ọ́. À ń lọ sí Egbeta. 520 is what? A jẹ́ Okooleloodunrun. 540 is? Ojileloodunrun. 560 Otaleloodunrun. 580
Orinleloodunrun. 600. Eedegbeta. 600. Eedegbeta. Simple guys. No. 600. 600 is 200 times 3. Igba Egbeta. Egbeta. Ẹ wo mọ̀, ó yé mi. Sorry, confidence. Confidence. I love that confidence. I like the confidence that you throw into it. Yes. Egbeta. That is confidence. Yes. Igba Mẹ́ta. Egbeta. Yes. Egbeta. That is very, very excellent. Bẹ́ẹ̀ ni ó máa ń ṣèyàn bẹ́ẹ̀. Torí ẹ̀ ni òyìnbó ṣe fi ṣe kí ni o. Ìrẹsà. Àwọn tó bá ti ṣe àtúkọ̀ rẹ̀ tiẹ̀. Bó ṣe wà nìyẹn. Ẹ ṣeun ẹ̀yin olùgbọ́ wa níbi tí a ó parí ìdánilẹ́kọ̀ọ́ wa sí lónìí ni a tún máa rí nínú àfọ́nrán wa mìíràn tó ń bọ̀ láìpẹ́. Mo lérò pé ẹ̀ ń gbádùn yàrá ìkàwé pẹ̀lú èmi àti akẹ́kọ̀ọ́ mi. Akẹ́kọ̀ọ́ ẹ ṣeun tẹ́ ẹ wá sí orí ètò a máa rí yín bá. Ẹ má ṣe gbàgbé láti bá wa share àwọn fọ́nrán wa yìí. Ẹ bá wa fọwọ́ sí. Ẹ make a comment. Ẹ subscribe. Bẹ́ẹ̀ ni mo sọ Yorùbá, mo sọ Òyìnbó gbogbo ẹni. Mo sọ Òyìnbó. À ń kọ́ Yorùbá. Ẹ bá wa like, ẹ comment, ẹ share, ẹ bá wa subscribe, ẹ bá wa sọ fún àwọn èèyàn wa láti mọ̀ nípa ìkànnì yìí. Ẹ ṣe bí ẹ ṣe bá wa fi ìfẹ́ hàn tí ẹ ṣe gbogbo nǹkan wọ̀nyí fún wa. A máa rí yín bá. Akẹ́kọ̀ọ́ ẹ bá wa kí àwọn èèyàn wa nílé pé ó dìgbà kan náà. Ìsìn wa ó dìgbà.